ẹ kú ojúmọ́ mọ́ níbi gbogbo tẹ́tí ṣe bẹ́ẹ̀ tẹ́tí láǹfààní àti mọ gbọ́ àti mọ wò wá lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé aláǹfààní àti mọ lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ káàrọ̀ oòjíire kálọ̀mọ́ ọmọ wa fún yín bó ṣe ń gbóná fẹlẹ́fẹlẹ́ yálà lábala òṣèlú abala ìròyìn amúlùdùn tàbí abala eré ìdárayá báyìí o agboolé àwọn ọmọ onímọ́tò agboolé union nurtw náà láṣẹ bẹ́ẹ̀ láti mọ ọmọ wa fún yín lóòrọ̀ tòní lórí awuyewuye tó ń lọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ nurtw lẹ́yìn tí Iya Oosa tó ti jáde wá ọ̀ fún ìsàkàbà àti taloskibo látàrí bí wọ́n ti ṣe kọ̀ sí MC Oluomo tí wọ́n tẹ̀lé Tafa Sego. Ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo wọn tí wọ́n sọ̀rọ̀ MC Oluomo láìda ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì jẹ ìyá rẹ̀ ẹ̀wọ́ nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan ẹ jẹ́ ká jọ gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Sakaba ìwọ tó máa ń polú ọmọ ní Goliath tó bá stop ṣe bẹ́ẹ̀ ó máa jìyà o. Ìwọ ń polú ọmọ ní Goliath ṣó mọ̀ pé olórí burúkú ayé àtọ̀run yẹn olórí burúkú ayé àtọ̀run yẹn Sakaba ó ń polú ọmọ ní Goliath. Kí ni ìwọ ṣó rẹ́nu ẹ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n bẹ́ẹ̀nu ajúwe léyìn ó dàbí pé orí ẹ ti burú ayé ẹ ti bàjẹ́ ta ló ọ̀rọ̀ ẹ ò lè sí ṣé o mọ̀ pé bó ṣe ṣe òṣì tó ṣe nígbà yẹn tó fi sá kúrò ní Òṣòdì tó fi sá wá sábẹ́kúta òun ló tún bẹ̀rẹ̀ iṣẹ́ yìí o. Sáríà yẹn pé wọ́n lè máa tẹ̀lé Sáríà tẹ̀wọ́n sọ pé wọ́n ló mú Kúdí wá sí Òṣòdì kí Sáríà tó gbà lọ́wọ́ ẹ̀. Ókè ó fẹ́ padà gbàyàwó ẹ̀ ló ṣe dọ́gbọ́n parí ìjà pẹ̀lú Sáríà. Ayé gbogbo yìí ti bàjẹ́ àti Sáríà o àti wọ́ iná tí ń porúkọ ẹ̀ àti wọ́ nífẹ̀ẹ́ mú orúkọ gbogbo yìí tẹ́kọ́ra yìí jọ tẹ́ sọ̀rọ̀ Olúọmọ láìdá tẹ́já ká Olúọmọ tẹ́jẹ́ pé Olúọmọ tẹ́jẹ́ yọ ẹ̀ ayé yìí máa bàjẹ́ ní kọ̀ọ̀kan tó kó bá jẹ tọ̀lọ́hùn. Ewé àtàkì ń kàtà kò ní ká yín. Èmi yóò ṣàní mò ń sọ̀rọ̀ o wàláì gbogbo ẹnu ni mo fi ń sọ. Àdàbí tó wá jẹ́ pé wọn ò dábẹ́ lé mi lórí ló pẹ́ kó dábẹ́ lé mi lórí gbogbo yìí máa jìyà ẹ máa jìyà gbogbo yìí pátá lẹ máa jìyà pátápátá àtọkùnrin àtobìnrin gbogbo yìí tẹ́ jẹun Olúọmọ tó Olúọmọ ṣe dáadáa fún yín tẹ́ wá ń ro ibi rò ibi máa jẹ́ ti yín ibi máa jẹ́ ti yín ó máa jẹ́ ti lé yín ó máa jẹ́ tẹnì kọ̀ọ̀kan yín tó kò máa jẹ́ tọlọ́hùn. Ẹ jẹ́ kájọ kọ̀ǹtẹ́sì ẹ jẹ́ kájọ máa jọ fà lọ gbogbo ìbúta ìbú èmi ò ní bú yìí àmọ́ èmi máa jáde máa fún yín lésì ni ta ló ṣó mọ̀ pé màmá ẹ̀ ló kó èṣù ló lọ kó òkúta èṣù láti Mọ́kà tó kó wá sí Òṣòdì lọ́dún náà lọ́hùn tẹ́ fi bẹ̀rẹ̀ ìjà kí màmá ẹ̀ dẹ̀ tó kú màmá ẹ̀ ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìwọ tún ti wá bẹ̀rẹ̀ orí burúkú yóò tún ti wá bẹ̀rẹ̀ ta ló kò yẹ kó jẹ́wọ́ mi ní sọ nǹkan kan kọjá yẹn. Ẹ káàbọ̀ padà gbogbo ọ̀rọ̀ náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ ẹ̀ lóòótọ́ ni pé ajá tó rí ni tó ń jùrù tó wá dẹni tó ń rí ni tó ń gbó bẹ́ẹ̀ ojú tó ti mọ ni tẹ́lẹ̀ tó wá lóhun ò mọ ni mọ́ ẹ lérò pé yóò ní ìdí pàtàkì kan kí wá ní ìyàtọ̀ kọ sí yín gan kí ni èròǹgbà ti yín lórí bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ̀yìn sí MC Oluomo. Ẹ má gbàgbé láti bá wa fi sọ sí abala àríwísí ìyẹn comment section kẹbàá láìkẹsì bá ṣẹ̀kẹ́ fi sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní sí yín ní tòótọ́ ẹ ṣé fún wíwò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wá ojú yín ò ní fọ́ bẹ́ẹ̀ etí yín ò ní di àtúmọ̀ bá yín pàdé nígbà míì lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.